ilẹ̀ Yorùbá ni Yorùbá ni tó di tẹ́ kíni Yorùbá ni òun ni òpó tó di Nàìjíríà mú tí Yorùbá bá ti yẹra báyìí pé Nàìjíríà parẹ́ ni àwọn owó tó ń generate ní seaport wa ní èdè ìṣòwò díẹ̀ gbogbo owó yẹn kọ́ wọ́n kó lọ sí òkè lọ́hùn so à ń ṣe ìyà kan à nílò láti bá wọn ṣe anything papọ̀ torí a kì í kọ́ṣọ̀ wá yàtọ̀ sí tiwọn ìmúra wá yàtọ̀ sí tiwọn a lè gbé ìbọn sí kárí ọmọ ẹnìkejì wá ká yìnbọn sí Yorùbá àwọn ń ṣe yẹn ẹ̀rí bí wọ́n ṣe ń pààyàn káàkiri ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ń sìn gbogbo ilẹ̀ ẹmọ bẹ́ẹ̀ mi pẹ̀lú bàáràn ṣe jẹ́ nílùú bọ̀dámálà ẹ̀gbọ́n mi náà lòun náà mo wọnú ilé bọ̀dámálà lánàá mi lè lo 2 minutes níbẹ̀ mo jáde mi mo yé mẹ́yìn so ẹ̀yin security ìlú yìí ẹ wò ń sìn gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi ẹ wò wọ́n àwọn security àjọ wa àkókò ni mo wà ìlú mi nìyẹn l'Ondo State èmi ò fi ìlú mi ṣeré mi ìdẹ̀fẹ̀ ẹ̀yà mi ṣeré gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ a fi wọ́n ṣeré àwọn èèyàn wa wọ́n need support wọ́n need ìrànlọ́wọ́ wọ́n need ìrànlọ́wọ́ gbogbo ìròyìn wọn mo ti gbọ́ gbogbo bọ́n ṣe ń gbìyànjú sí wọ́n pọ̀ délé lọ kì í ṣe èèyàn méjì péré wọ́n pọ̀ gan-an wọ́n pọ̀ gan-an àwọn ilé ìṣẹ̀ṣẹ̀ débi báyìí sí ni ẹ wo irú nǹkan tó wà lọ́wọ́ kì í ṣe nǹkan tó ń nídìí nílé a nídìí irú nǹkan táwọn yẹn náà ń gbé kiri and ìwọ̀n bá ilé tó ń gbé náà wọ́n manage láti máa rí àkàrà sínú ẹ̀ ní a nídìí láti ràn wọ́n lọ́wọ́ mo bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí Ondo State mo wà Àkókó precisely láàjọ wà Àkókó Ondo State sórí afẹ́fọ̀lúmọ́ mo ṣe ń sọ fún àwọn ọmọdé wọ̀nyí sí pé àkókò ṣì ń bọ̀ tàbá rẹ̀yàn tó ń lọ ń gbòòrò á wá di harassment á dá wọn dúró ẹni tàbá rí pé ojú ẹ̀ dọ̀tí á dá wọn dúró á béèrè lọ́wọ́ ẹ̀ á ṣàṣàpò ẹ̀ tàbá rí nǹkan tá rí pé ó jẹ́ nǹkan tí tó bójú mu ẹnìyẹn á wá sùn síbi tí ibi tí kò yẹ kó sùn á sùn bẹ̀ níjọ́ yẹn á jẹ́ káwọn òbí ẹ̀ mọ̀ pé ọmọ tí ẹ bí kì í ṣe ọmọ dáadáa so bó ṣe jẹ́ nìyẹn inú mi dùn gan and mo dà pé mo mọ bọ̀dá náà lákùnrin nílé ìbàdàn náà. ìgbà náà fẹ́ sọ pé ìgbọ́dà ti mọ́ra pé orúkọ àdúgbò ọmọ oṣù lè mi ọmọ oṣù mi bẹ́ẹ̀ so ẹni mi náà ní lákùnrin náà. ok ọmọ oṣù lè mi so àwa ń sìn láti wá bẹ́ẹ̀ mi ṣe dé àwọn ọ̀rẹ́ mi tó wà l'Ábùjá àwọn tó wà l'Ékòó àwọn ẹni tó wà ń Wọrí gbogbo wa la dé ibi òtẹ́ẹ̀ mẹ́rin la wà látàná lórí ọ̀rọ̀ tá a fẹ́ ṣe náà lórí ọ̀rọ̀ kí ìlọsíwájú ilẹ̀ wa ìlọsíwájú ìlú wa òun náà látòrí wà papọ̀ ẹ̀rí ń sẹ́ afẹ́ wá rí àwọn kan lè fún wa hall bí tá a ti lè ṣe meeting adema invite many of you náà kẹwàá nǹkan tá a fẹ́ ṣe ìgbélá afẹ́ gbèlú wa afẹ́ nǹkan fẹ́ yàtọ̀ honestly Yorùbá ní láti lọ that is if not so